Ó ga o, ó lágbára o, ó ga gidi o. Ọlọ́run ọba adákẹ́dájọ́, Ọlọ́run ọba tó máa ń múni láìléni. Gbogbo ta fà sókè yìí dóborí. Tó bá rò pé ẹ̀dá kan ò rí ẹ, ọba Ọlọ́run rí ẹ. Kò wá sí nǹkan tẹ́dá ṣe ní kọ̀kọ̀ láyé. Bó ṣe lè hùn kó ṣe pamọ́ tó, lọ́jọ́ ọjọ́ kan á tú sí gbangba. Tó bá ṣe nǹkan ní kọ̀kọ̀ tó believe pé anybody ò rí ẹ, but Ọlọ́run rí ẹ. Kò wá sí bá ṣe bí ṣe lè ṣe bí tó láyé, àṣírí á tú lọ́jọ́ kan. Tó bá ń ṣe, tó bá lérò pé ẹnìkankan ò rí ẹ, Ọlọ́run ọba lọba tó ń tú àṣírí ẹ̀dá tó ń lórí gbogbo nǹkan tó ń ṣe. Tó bá fẹ́ tú àṣírí ẹ̀ sáde, iye á tú sáyè. Àwọn ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́, Ọlọ́run ọba ó máa tú àṣírí gbogbo yín ni. Ọlọ́run ọba á máa tú àṣírí gbogbo yín ni. Ṣé ó tán? Àbí ò tán báyìí? Ẹni tó ń bá ni jẹ, tó ń bá ni mu, tó ń fẹ́ni lójú fẹ́ni nímú, àṣírí wọn lè jọ́ta ẹni. Gbogbo ẹ̀ ò tiẹ̀ jọ mí lójú, kò tiẹ̀ fi bẹ́ẹ̀ yà mí lẹ́nu bí ìwọ omíyalé nílé Ìgbòho kùrùkẹrẹ. Omíyalé tó ń bá Ìgbòho sùn, tó ń bá Ìgbòho jí. Òun jẹ tàárọ̀ nílé Ìgbòho, òun jẹ tọ̀sán nílé Ìgbòho, òun jẹ talẹ́ nínú ilé olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho. Àbí ìwọ kọ́ ni omíyalé? Omíyalé gbà tèmi, ó tiẹ̀ ti lẹ́ran létí díẹ̀ ń sìn yìí. Ìgbà tèmi mọ̀ ẹ́ nílé Ìgbòho, tèmi ń wá lé Ìgbòho, tí mo mọ̀ ẹ́ nílé Ìgbòho, omíyalé báwo ló ṣe rí? Ó dàbí ìgbálẹ̀ ni, bí ìgbálẹ̀ ẹyọ ọ̀gbálẹ̀ báyìí bó ṣe rí nìyẹn. Tó jẹ́ pé béèyàn bá fi ka ẹyọ kan tó fi tì ẹ́ láyà báyìí, ó lè dákú àbí kó kú dànù. Ìwọ omíyalé, Ìgbòho ti gbẹ́ ẹ léyín tán, ó wá ń fi eyín ọ̀hún gé Ìgbòho jẹ. Ọlọ́run mà ló sọ pé kó má dá Ìgbòho lẹ́dàá tó dà, tó jẹ́ pé igba eyín yín kò lè ràn. Igba eyín yín kò lè ran ẹran ara Ìgbòho. Torí ẹ̀ ni bàbá ń báyàn ṣeré, tá bá ń báyàn rìn, tá bá ń báyàn ṣàwàdà, ká máa yọ ọjọ́ ọjà lẹ̀. Ọjọ́ ọjà rèé o. Mo dúpẹ́ fọlọ́run ọba tọ́lọ́run ní kí Ìgbòho wà láyé, ó wà láàyè. Ìgbòho wà pẹ̀lú àlàáfíà ara níbi tí olóyè Chief Sunday Ìgbòho wà báyìí. Olóyè Chief Sunday Ìgbòho fojú ara ẹ̀ ó fi rí. Mo dẹ̀ mọ̀ pé àkàndá èèyàn, àkàndá ẹ̀dá lọ́lọ́run dá Chief Sunday Ìgbòho. Kó tó ṣẹlẹ̀ báyìí, mo mọ̀ pé Chief Sunday Ìgbòho ti mọ̀ pé yóò ṣẹlẹ̀. Omíyalé ṣó ti gbàgbé ni? Ìgbẹ̀ṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílé Ìgbòho mà tí ì ṣẹlẹ̀. Nígbà tí Ìgbòho ń sọ̀rọ̀, gbogbo yín lẹ wà lẹ́yìn Ìgbòho lọ́jọ́ yẹn, tẹ wà nú fídíò yẹn. Tí Ìgbòho ń sọ pé òun fi rántí orin Saheed Òṣùpá kan tó sọ pé ẹni tá a bá fura sí ká má bá rìn, ẹni tá a bá ń bá rìn ká má fura sí. Ẹni tá a bá fura sí òun ni ká yẹra fún, ká má wulẹ̀ bá rìn. Ṣùgbọ́n ẹni tá a bá ń bá rìn ká má fura sí. Olóyè Chief Sunday Ìgbòho lòun trust gbogbo àwọn ọmọ tó wà lẹ́yìn òun. Olóyè wa ní ẹ̀ ń jata àwọn ẹ̀ ń jepo òun ò lérò pé ẹ lè dalẹ̀. Ó ní ṣùgbọ́n tẹ bá dalẹ̀, olóyè Chief Sunday Ìgbòho sọ pé ṣùgbọ́n tẹ bá dalẹ̀, fídíò yẹn ṣì wà lórí fóònù mi. Ṣùgbọ́n tẹ bá dalẹ̀, olóyè ní Júdásì ló da Jésù, tí Jésù tún tọrọ ìdáríjì fún. Olóyè lóun ò ní tọrọ ìdáríjì fún ọmọ tó bá dalẹ̀ òun. Ṣé ti gbàgbé ni? Olóyè ní ọ̀dàlẹ̀ bálẹ̀ kú, ẹni tó bá dalẹ̀ á bálẹ̀ lọ ni. Nítorí èso ń gbà náà nìyẹn. Gbogbo yín lẹ wà lọ́yọ̀ ẹ̀yin olóyè Chief Sunday Ìgbòho ń gbà yẹn, tẹ́ ń rẹ́rìn nínú fídíò yẹn. Olóyè ní gbogbo ẹni tó bá ti dalẹ̀ yóò parẹ́ máyé lára ni. Omíyalé, Sugar Boy àti gbogbo ẹ̀yin tó kù, báwo lẹ ṣe fẹ́ ṣe báyìí o? Ìrìn àjò yín báwo lẹ fẹ́ ṣe? Ẹ fẹ́ fira yín kọ́lọ́run lọ́rùn. Ọlọ́run ọba òun ṣọba alábòsí. Omíyalé ṣèbó lọ́lé kéwù àbó òka Kùránì ni. Ọlọ́run ọba ò kí ń ṣọba alábòsí. Ọ̀dàlẹ̀ bálẹ̀ kú, ẹni bá dalẹ̀ á bálẹ̀ lọ ni. Báwo lẹ fẹ́ ṣe? Ó jata Chief Sunday Ìgbòho, ó jẹpo Chief Sunday Ìgbòho, ó jẹ́ iyọ̀ Chief Sunday Ìgbòho àti ìwọ àti Sugar Boy àti gbogbo àwọn tó kù tí mi ò tiẹ̀ mọ àwọn rífraf yẹn. Tọ́nà àwọn kan náà tó kù tí gbogbo yín jọ lọ, rífraf ní gbogbo yín náà. Rífraf ní gbogbo yín. Nígbà tẹ́ ń tẹ̀lé olóyè Sunday Ìgbòho, tẹ̀lé olóyè Sunday Ìgbòho náà tọkàntọkàn tẹ́lẹ̀ ń ṣe Yorùbá Nation. Ṣèbí torí tẹ́ fẹ́ jẹ tẹ́ fẹ́ mu ni, ẹ ti mọ̀ pé tẹ́ bá wà nílé olóyè, ẹ jẹ ẹ mu, a tún fi nǹkan sí yẹn lápò. Ẹ lè sọ pé fẹ́ jáde ń sìn kẹ́ jáde lọ́fẹ̀ẹ́. Gbogbo yín gbé fídíò ńgbà yẹn ra fóònù,
ẹ̀ ń ṣe program ó ti gbàgbé sugar boy mo rántí ọjọ́ tí wọ́n ra fóònù wá inú ilé Ìgbòho ni mo wà tó wá bá Kóìkì wà ráǹdì nígbà yẹn Kóìkì wà nínú ilé Chief Sunday Ìgbòho tó ló ti ra fóònù báwo ló fẹ́ máa ṣe program tí Kóìkì ń bẹ kọ̀nẹ́ẹ̀tì àwọn kinní yẹn fóònù yẹn bó ṣe máa rí program ṣe tó bá fẹ́ ṣe program live ṣé ó ti gbàgbé ni sugar boy ṣé rádaràda tí wọ́n náà máa fi ṣe ló ti fi ṣe yìí kí lorúkọ ẹ̀ awí kótókòtó àbáwí kónkó àbí kíni tó bóra tán obìnrin lè mímọ̀ tó ń bóra ọkùnrin tó rí jálajàla yẹn ìyẹn Awíkonko òdòkodò mi fáwíkonko mi ìdẹ́wà surprise lórí tiẹ̀ torí from the beginning from the right time Awíkonko ò kí ń ṣe Yorùbá nation ìgbà táwíkonko ní problem nígbà tó máa ń bojú ṣe program tí ò lè alábòsí náà ló máa ṣe bẹ́ẹ̀ tó bá ti di pé èèyàn ń cover ojú tó fẹ́ kàn mọ ẹni tó ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ lábẹ́ ẹ̀kú but at the end of the day wọ́n trace ẹ̀ ńgbà yẹn wọ́n gbé kò ṣe Yorùbá nation ńgbà yẹn náà ọ̀tọ̀ lọ̀rọ̀ tó ń sọ tó fi gbé ńgbà yẹn ṣebí prison ló wà tí Ìgbòho ti lọ gbálẹ̀ gbígbálẹ̀ tí Ìgbòho gba Awíkonko lẹ̀ ńgbà yẹn òun ni Awíkonko ṣe wá submit ara ẹ̀ 100% sínú Yorùbá nation tó mìí pé torí pé ó rí i pé tóun bá ní problem Ìgbòho jẹ́ ẹni tó lè máa gbà wọ́n lẹ̀ tóun lè fẹ̀yìntì ohun tó ṣe join Yorùbá nation nìyẹn ṣàwíkonko wà ń lé èèyàn ni ẹni tó bá rí appearance ẹ̀ gan ti show pé Awíkonko is not dedicated and is not a kind of serious human being ọkùnrin tó bóra tí gbogbo ara ẹ̀ ṣe jálajàla idiot ẹnìkan tí mo lè sọ̀rọ̀ sí nítorí pàgbàlagbà ni bàbá Sokoti alágbẹ̀dẹ ọ̀run tá a máa ń wo fíìmù yìí tipẹ́tipẹ́ nígbà tá a ṣe wáyé kéré nígbà tẹ́yìn náà gbé program lẹ̀ tẹ́lẹ̀ join Yorùbá nation ìgbà yẹn èmi ò tí ọkọ̀ believe yín náà mò ń wò pé onítíátà wá join Yorùbá nation ṣé true ni pé àwọn onítíátà kan náà táwọn náà support pé kí Yorùbá kan liberate Yorùbá kí Yorùbá nómìnira ṣáwọn náà wà mo ń ṣe follow up mo mọ̀ọ́mọ̀ subscribe sí channel Sokoti ńgbà yẹn láti ṣe follow up nígbà tó dé stage kan èmi gangan rí i pé mo rí àwọn appearance kan àtàwọn ọ̀rọ̀ kan tẹ́ máa sọ tó yẹ fẹ́ máa ṣiṣẹ́ ń ṣiṣọ mo rí lára Sokoti pé eléyìí wọ́n wá plot eléyìí ni bàbá yìí wọ́n wá plot ẹ̀ ni àti gbà yẹn lèmi ò ti follow Sokoti mọ́ because nígbà ọjọ́ tí mo ti notice pé wọ́n wá plot eléyìí ni eléyìí ń ṣe Yorùbá tọkàntọkàn tí bàbá yìí náà máa jẹ ló ń wá mo mọ̀ pé tó wọ́n Sokoti náà máa jẹ òun ló ń wá nígbà tó ń dẹ̀ bẹ̀rẹ̀ ńgbà yẹn tó di páwọn èèyàn náà tó ń send change díẹ̀ sí láti diaspora ṣùgbọ́n gbogbo yín sin ẹ̀rọ owó gbà diaspora mọ́ àwọn tó wà ní abroad ti gbọ́n náà àwọn tó ń ṣiṣẹ́ ní òtútù torútorú náà fi ń ṣiṣẹ́ wọ́n á nù tọ̀ wọ́n á nù gbẹ́ owó yẹn náà ń send sí yín torí pé ẹ̀ ń ṣe Yorùbá nation pé kí Yorùbá bọ́ lóko ẹrú àwọn wà òkè níwọ̀nba lọ́hùn tí wọ́n ọ̀hún yẹn àwọn tó wà lẹ́yìn àwọn diaspora wọ́n wà òkè níwọ̀nba tí wọ́n ẹ̀yin lẹ̀ wà òkè bíbà yìí àwọn ọmọ Yorùbá táwa Nàìjíríà là wà òkè ìjà wa náà ń gbé ṣùgbọ́n gbà tí diaspora ti gbọ́n táwọn mùmú ògàn mọ́ pé owó táwọn send sáwọn ẹni yìí òun mà náà ló fi dàbẹ́ ni pé bóyá wọ́n wà committed àwọn náà stop láti máa send owó sí yín èwo nu yín náà bíire èwo nu yín ló lówó dátà tó lè fi ṣe program tẹ́ ẹ̀ bá ti gbowó lọ́wọ́ wọn ẹ̀ ra dátà náà tẹ́ ẹ̀ bá ti gbowó ẹ̀ jẹun ṣùgbọ́n gbà tán ti stop ẹ̀ àtẹnujẹ tó sún yín dọ́dọ̀ Chief Olóyè Sunday Ìgbòho àtẹnujẹ yẹn táwọn diaspora náà fi ń send owó sí yín tó fi dàbẹ́ ni pé ń ṣe Yorùbá nation tọkàntọkàn gbogbo kinní yẹn ló block tẹ́ẹ̀rí mọ́sìn àtẹnujẹ yẹn náà ló sún yín lọ sọ́dọ̀ bàbá wa Olóyè Bọ́lá Ahmed Tinubu Olóyè Bọ́lá Ahmed Tinubu òṣèmí mi ò hate wọn ṣùgbọ́n nǹkan táwọn sọ ni pé liberation la fẹ́ Yorùbá nation tí gbogbo Yorùbá máa fi bọ́ lóko ẹrú la fẹ́ a fẹ́ kó fì síbì kan mọ́ so táwa bá sọ pé a support bóyá kẹ́lẹ́ṣàn wà àbí nǹkan kan mainly because a fẹ́ kí gbogbo ọmọ Yorùbá bọ́ lóko ẹrú ni omíyalé sugar boy ṣáìdì ọmọ bọ̀tá tiẹ̀ ti explain ti tiẹ̀ náà pé Chief Olóyè Sunday Igboho ló jẹ́ kó n fall in love fún màmá Onítìrí bẹ́ẹ̀ ṣáìdì ọmọ bọ̀tá as it is now tí gbogbo nǹkan ti rí bó ṣe rí yín sìn màá fẹ́ kó bọ́ta wá ṣe fídíò ṣáìdì ọmọ bọ̀tá tó bá ń gbọ́ wá ṣe fídíò kó wá declare ibi tó belong sí bóyá ẹ̀yin ìyá Onítìrí ló wà ní o bóyá ẹ̀yin bàbá Professor Banji Akíntóyè pẹ̀lú Olóyè Sunday Igboho ló wà ṣáìdì ọmọ bọ̀tá this is the time I want you to come out and declare where you belong to. ìwọ tó bá stand lórí feet ẹ
to stand lórí Yorùbá nation, lórí liberation Yorùbá nation, kí Yorùbá nation mú wá sí ìmúṣẹ, kó stand kí Yorùbá bọ́ lóko ẹrú. Now this is the time for all of you to come out. A fẹ́ mọ ọmọ kọ Yorùbá, a fẹ́ dá àwọn ọmọ kan mọ̀ nínú àwọn ọmọ àlè. Saheed Eremi rò pé o ti ṣe program kankan láti ìgbà tí kìíní ti ṣe látànà. Saheed Eremi, I want to hear from you. I know you, I trust you, but until I hear from you, as it is now, I want to know where everywhere belong. Ẹ jẹ́ kí gbogbo wa mọ ibi tí kálukú belong sí. Masberry, mo ti rọ́wọ́ tiẹ̀, o ti ṣe program. Thank you so much. Mo ti rí even voice note tiẹ̀ mo ti rí. Ọmọlúkà, Bàbá Èkìtì, mo dá àwọn tèmi mọ̀ lérí àtèmi wà. SOJ 100%. Ó ṣe SOJ fún gbogbo akitiyan ẹ. OBJ, ó ṣe fún gbogbo akitiyan ẹ. Ọmọ Akin, mi ò tí ì rí ẹ connect, nọ́mbà ìwà ṣe sọ̀f. Omeyo, ó ṣe fún gbogbo akitiyan ẹ. Youth ni wá, and we will never relent. Gẹ́gẹ́ bá ṣe ń sọ, àwọn ò fógun, a fẹ́ wàhálà rárá. We want it on a peaceful way. Yorùbá nation shall surely stand one day. Gbogbo ẹ̀yin tẹ́ ń agitate, ẹ̀yin media, mo táwọn omíyalé ṣe yìí, ẹ má turn it upside down. Ẹ má lọ twist ẹ̀ létà pé àbólóyè Chief Sunday Igboho ló rán wọn. Bàbá ti declare intention wọn. Bàbá dẹ̀ ti declare fún òun mọ̀ nǹkan kan nípa ẹ̀. Please, ẹ má twist ẹ̀ létà. Now àti mọ àwọn tó bá owó lọ. Torí àwọn tó ń láwọn lọ sí ọ̀dọ̀ ti olóyè Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Kò ń ṣe pọ́n lọ ṣe politics tọkàntọkàn. Owó náà lé kiri. Tó bá dágbá ń bẹ̀ yẹn, tó bá tún rọ́nà jẹ níbòmí, wọ́n á tún padà síbẹ̀. Tó bá rí ọ̀nà jẹ níbòmí, gbogbo àwọn ọmọ omíyalé àti mọ̀fin tó máa jẹ náà wá kiri. They are not dedicated. They are not reliable. They are a bunch of useless people. This is the time tá a fẹ́ mọ ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè. This is the right time tá a fẹ́ mọ ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè. Koiki, thanks so much. I dey with you 100%. Koiki Media. But tí mo ti ń dákọ̀ SOJ, tí mo ti ń dákọ̀ àwọn OBJ, Ọmọ Akin, Omeyo, Koiki, you know, I dey with you 100%. Yeye Dara, thank you so much. Aunty mi kan náà ti máa ń gbọ́ wọn dáadáa. Yorùbáwùyí, thank you so much. Àwa tá wà ń lé, a dẹ̀ dúró sórí ẹsẹ̀ wa 100%. Àwa ò tọrọ 1 naira lọ́wọ́ anybody. Mi ò tọrọ 1 naira, mi ò béèrè 1 naira 1 kọ́bọ̀ lọ́wọ́ anybody. Èmi níṣẹ́ tèmi lọ́wọ́ tí mo fi ń survive níwọ̀nba pẹ̀lú family mi. Mi ò yó ni, ebi ò pa mí. Mo yàtọ̀ sáwọn tó ń tọrọ owó dátà. Mo yàtọ̀ sáwọn tó yẹ pé tẹ́ ẹ̀ bá ti send owó sí wọn jẹun. Kò sí anybody ever tí mo ti ń tẹ̀lé Chief olóyè Sunday Igboho. Kò sí anybody ever tó lè sọ pé òun fún mi ní 1 naira rí àbí mo béèrè 1 naira lọ́wọ́ òun rí. It has never happened and I will never do such. Bẹ́ẹ̀ Ọlọ́run lákòókò tó tí àṣírí máa tú tá a máa mú ọmọ àlè nínú àwọn ọmọ ọkọ. Èmi ò wish Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàdó. Mo ti ṣe fídíò many times tí mo máa ń sọ pé bàbá ẹ wá jẹ́ president yìí, first president nínú Yorùbá country tá bá liberate Yorùbá. Mo máa always sọ. But I will never relent on Yorùbá nation. I will never. Ọ̀dàlẹ̀ balẹ̀ kú, ó gbẹ́ni bá dalẹ̀ abálẹ̀ lọ, omíyalé ò dẹ̀ mọ̀. Ó mọ̀, omíyalé ò mọ̀, sugar boy gbogbo yín lẹ mọ̀ àti gbogbo àwọn kọ́kọ́ sí àwọn rífra fún yín tẹjọ ṣe. You know, Awíkoko ọ̀rọ̀ tiẹ̀ ò máa dùn mí. You are a very stupid person. Stupid and bastard person. Awíkoko. Àbí kí lorúkọ ẹ̀? Bàbá Sokoti, ó ṣe lára yín gan o. Ó ṣe lára yín gan o. Ẹ wá gbé wa mága àbí? Ṣé ẹ gbé wa lófa 2.5 ní àfẹ́ gbé wa lọ́ndà 2.5? Àbí? Kò lọ títí.
kò lọ títí a mọ̀ pé gbogbo yín nǹkan tẹ́ máa jẹ lẹ́ ń wá but Yorùbá nation shall surely stand one day ẹ fẹ́ ẹ kọ̀ ṣe bí gbogbo ẹ̀ náà ni bímọ Nàìjíríà ṣe ń lọ ṣe gbogbo alájọ ń rí ojú àwọn àfẹ́ tiwa ni àbí bẹ̀tẹ̀ yín wò pé àsìkò tí gbogbo ẹ̀ ń burú torí bó ṣe rí tíjọba Buhari ń ṣe bó ṣe ń ṣe yìí tí ò sówó ń ta tí ò sóúnjẹ tí ò sẹ́nìtìn ẹ̀dẹ̀ rí mísìn bí kan tẹ́ ti lè gbowó àbí torí ẹ̀ lẹ́ ṣe lọ torí pé oníjẹkújẹ nìyí tíbẹ̀ yẹn náà bá tún dá gbáwó lọ́la ẹ̀ tún padà lẹ́yìn Bọ́lá Ahmed Tinubu ẹ̀ tún lọ bí tó bá tún tẹ bá rí pé wàrà kan ti tún ṣàn ẹ̀yin oníjẹkújẹ olè oníjìbìtì àṣírí yín á máa tú bẹ́ẹ̀ ni kí Yorùbá nation tó dé àṣírí gbogbo yín pátá gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ ló máa tú pátápátá ní agbára ti Ọlọ́run insha Allah bikuri atin lai àṣírí yín máa tú àṣírí yín ò ní bò nígbà kan gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ Yorùbá àṣírí yín ò ní bò nígbà kan títí tí Yorùbá nation kódà lọ́dún kan lénìí ọdún méjì lénìí ọdún mẹ́ta lénìí labá tó rí Yorùbá nation gbà àṣírí yín ò ní bò nígbà kan láṣẹ Ọlọ́run àṣírí yín ò ní bò nígbà kan gbogbo yín tẹ́ wá dalẹ̀ gbogbo yín tẹ́ dalẹ̀ yẹn ntójú ẹni bá dalẹ̀ máa ń rí ojú yín á rí ẹnì kankan ò lépa yín ẹnì kankan ò ní bú yín ẹnì kankan ò ní ṣépè fún yín bẹ́ẹ̀ tójú ọ̀la dalẹ̀ máa ń rí ojú yín á máa rí ẹ̀ẹ̀kan nílé sọ fún yàn kan ni àṣebẹ́yìn náà mọ̀ kẹ́ tó jọ yẹn àbẹ́ ẹ̀ mọ̀ kẹ́ tó fara sí Yorùbá nation ẹ̀yin náà mọ̀ ẹ mọ̀ bó ṣe ń lọ ó kù yín èmi ò ní sọ jù báyìí lọ mi ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ mélòó ni mo fẹ́ sọ ń sìn mélòó ni mo fẹ́ sọ mo kàn ṣe prógráàmù yìí torí nǹkan tó ń ṣẹlẹ̀ ni olóyè Chief Sunday Igboho bàbá ẹ máa pẹ́ fún wa ikú ò ní pa yín ẹ kó wa délẹ̀ lérí láṣẹ Ọlọ́run Professor Banji Akintoye happy birthday sir long life and prosperity bàbá wa yìí lóge gbogbo yín ni mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe awakọ̀ Yorùbá nation pátápátá gbogbo yín ni mo kí láìdẹ́ nìkan sí ẹ ṣé gan a máa délẹ̀ lérí láṣẹ Ọlọ́run ẹ ní jìyà àwọn ọmọ yín ò ní jìyà àwa tẹ́ ń jà fún táwa wà nílùú yìí àwa náà máa jèrè ẹ̀ láṣẹ Ọlọ́run tó bá dé kò ní bá wa nù sàárè wọn ò ní dìde ìṣẹ́jú kan fún wa láṣẹ Ọlọ́run àwa náà máa jọrọ ẹ̀ tọmọtọmọ wa ni láṣẹ Ọlọ́run ọláàánú Ọlọ́run ọlápọ̀ Ọlọ́run jọ́ Ọlọ́run kò yípo ẹ̀ padà òun la láṣẹ òun ni ó sì máa já láṣẹ títí ayérayé. Bye for now.